Bẹ̀ẹ̀kẹ́ kéèyàtọ̀ láàrin Jìngbé àti Àgbú. Ẹnu máa kún kàlà àkọ́jọ́ ni àkó alẹ́ àkó àárọ̀ àkó ọ̀sán láǹgbé ìgbé wa láǹgbé yẹ. Gẹ́bà ti ń bá ètò àgbò ìmọ̀ ẹ̀ pàṣẹ spectacle àdé ìpínlẹ̀ pẹ̀sán bẹ́ẹ̀ ni. Dá sílẹ̀ dé kápò dá wa yá. Kókò àdá àti ṣe ni àgọ̀kà àtàkùn gbogbo àfọ̀ránfọ̀ òyìnbó kan tó ní ndẹ̀ ni àgbẹ̀tò sílẹ̀ ní kábìrì òdò ńláfọdé. Ndí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tèmi ní àti ọmọ school ọmọ òdòlé ń bọ̀ bí nù wá. Èdè kọ́ni fún òdò. Èmi ni Jerome Chala. Jẹ́gẹ́jẹ́. Ọmọ kókò ni wa. Ọ̀njẹ́ àgbẹ̀ ni wa o. Àgbẹ̀ ni wọn àgbẹ̀ ní kó kọ́mìrà kankan kó ké yóò bá fóònù tu gbé wọn gbogbo ẹ̀ ní ké yìí. Ó di nke mú ìbẹ̀yìn. Ó di mọ ọmú ìbẹ̀yìn méjì. Ìbẹ̀yìn àkọ́kọ́ elédè ncha náà lé à ń pè ní Agbẹ́kúta. 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 Wọ́n náà pè ní Agbẹ́kúta o. Agbẹ́kúta. Agbẹ́kúta. Gbèdé. Agbẹ́kúta ni ẹni ọgbọ wọn ti wà dàgídíjàgan wọn kò sáfún kú gbogbo wa wọn tiẹ̀ wọn kò máyìn kankan ẹnu à ń pè ní Agbẹ́kúta ẹni. Ìbẹ̀rẹ̀ kejì lédè òyìnbó fi kàn pè ní suspect. Wẹ́gá go tún suspect wà lédè ncha. Lédè ncha. Èmi kọ̀ lọ́lẹ́ bẹ́ẹ̀ máa jẹun gbọ́ yín. Ok. Nga bìnrin lómi ni. Kí wọ́n pè ní Àtàn. Àtàn. Àtàn kí wọ́n pè ní. Àtàn bí Àtàn ó pé ìtí méjì. Àti odò kan wà náà pè ní Àtàn. Àtìpọ̀ ní káwọn fún bó bámú. Àtàn. Ìdìpọ̀ pàṣẹ àbákàyàn lórí nínú mi. Àní òyìnbó kọ́ máa bọ́ láàpọ̀ yín. Ó dùn méjì bọ́ sí táì fọ́ fún yín. Àtàn. Omi wà ní nǹkan àpè ní Àtàn ni bẹ́ẹ̀ ni à ń lọ ń kéko kàbí lóko ni ìwàdí pa ọkọ̀ náà lákún ń ké Àtàn ẹ̀. Ké dáná ni ké kùn igi wéyàn ní ké tẹ Àtàn. Bí a gbé Àtàn náà ń gbé àwọn sọ̀rọ̀ dọ́jọ́ wọn pa wọn lákùnrin. Ìgbà ẹbí náà. Bẹ́ẹ̀ kẹta bá gbẹ́ ẹ̀kẹ́. Ẹ̀kẹ́ gbólóhùn mélòó nke wude gbólóhùn mẹ́wù yẹn ká kó yí lẹ̀kẹ́ bá fọ́n sí. Wọ́n gbà pàdé okó àná nga fọ́ ní ẹ̀kẹ́ mú ẹ̀kẹ́ mi mú. Lẹ̀kẹ́ nà gbẹ́ ti ẹ̀kẹ́ mi mú. Gbólóhùn mẹ́wù yẹn ká kó gbé jáde lẹ̀kẹ́. Náà ní gbèsè sí ní sán. Ní gbèsè wà lẹ́kẹ́ mi ti ní sán. Ẹ̀kẹ́ mi mọ́ ni. Ẹ̀kẹ́ fọ̀ omi yẹn ń gbó ká kó gbé jáde lẹ̀kẹ́. Ká kó gbé jáde lẹ̀kẹ́. Àmì àyè nǹkan comprendre sí yé. Nǹkan kò yé mi dáadáa wa. Gbà ń gbé example ewo sí. Àfọ̀ ní ewo kúkú, ewo nre, ewo bá ń fọ ewo nre. Wọ́n tẹ̀kẹ́. Àfọ̀ ní ẹ̀kẹ́ mi mú tẹ̀kẹ́ example tẹ̀kẹ́ nígbà fún yẹn. Ẹ̀fọ́ ẹ̀ kò yé mi. Ó di ènìmọ̀ àkàdé ẹ̀bí lónìí ènìmọ̀ kọ́kọ́ sí ń kọ̀mọ̀tẹ́. Bẹ̀ẹ̀kẹ́ kéèyàtọ̀ láàrin Jìngbé àti Àgbú. Jìngbé ń gbé lódò ni. Jìngbé ẹni Àgbú mi. Àgbú oúnjẹ ni. Ẹ̀rọ kí oúnjẹ. Àgbú. Nǹkan mọ̀ ara lè jẹ́ nǹkan mọ̀ àgbú. Àgbú. Yàtọ̀ wà láyé Jìngbé tí Jìngbé ọ̀hún jẹ́ lódò gbòmù ni wọ́n pọ̀mọdé yẹn ni. Ní dáhùn wọ̀ ni bó ṣe tó ní kó ṣe é mu. Àgbú ẹ̀ gbogbo ọ̀hún ṣe òun gbé gàrá ẹ̀ náà má kò ta òun gbó ní ọmọ bẹ́ẹ̀ kéènì.
yàtọ̀ yóò wà láyé wọn nípa àmọ́ nǹkan ń dẹ̀hùn bẹ́ẹ̀ wọ́n akọ́ndẹ̀hùn gbé ẹ̀kẹ́wú ìpáyòwé wọn ní amùwọ̀n mòye là ń fu amùwọ̀n mòye là ń fu gé payẹ. gbọ̀mọ́ ìkíni amùwọ̀n mòye là ń fu èdè lọ yé ń jà fọ́ ní. kò gbọ́dọ̀ tó lọ́wọ́. ẹ̀kẹfà yé ń ká mú payẹ inú ìtẹ́jú mẹ́wú nkéde òwe yé mú ẹ wá gbé mú ẹ bẹ́ẹ̀ ní ká ń gbé ìjẹkùn yẹn. òwe yé mú ẹ. òwe yé mú ẹ ní ìtẹ́jú mẹ́wú wọn àgọ́ ní ìtẹ́jú mẹ́wú. ok ọ̀ya. òwe yé mú ẹ. òwe mélòó mọ̀. òwe sáà mọ̀ kan jù sáà ní ìhò mi ń jó lómi ẹ̀wẹ̀ onílù ránṣálẹ̀. onílù ránṣálẹ̀. òwe. àníkàfọ́ wọ́n ní gede pamẹ. pé ọmọ ìjàdá wa. ọmọ ìjàdí ikọ̀ tọ̀tù ìwé ẹ̀dá ìwé ní àná tó ti bẹ́ẹ̀ ní ká ìwé. gbọ́ yín jẹ́ ọ̀pọ̀ àpapọ̀ ìbí nìní. àmọ́ bẹ́ẹ̀ fà lọ màá tó tọ̀ sí. àmọ́ yín ṣe gbogbo ẹ bẹ́ẹ̀ nǹkan wà bẹ́ẹ̀ àti bọ́ sí. ìgbé àpèjọ náà àgọ́ mọ̀ pé ní ọkọ̀ gbé à. àpèjọ náà. ege mọ̀ gàrí. ọmọ owó kó. ọ̀dà ènìwọ̀ èjì ègúnjẹ ìgbéló lórí ìgbà. ìgbà mẹ́ta. ó dé ni mo ìyáálé ìspẹ̀tà gbígbé náà ọmọ kòmìdé àti ọ̀hún. àwọn kò dé àwọn kò gbé ìtura aláwùjọ àti àwa ọkọ mú kémù bẹ́ẹ̀ ń tà ní ìgbà pé wàá bẹ̀rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń kémù ní èdè wa bó ló mú ọ ń gbẹ́ sí ní èdè ìta kọjẹ́ kankan bó ń ṣe kankan ní èdè ìta ọkà ló wájú ẹ̀mí èdè bẹ̀rẹ̀ jẹ́ ń kémù bẹ́ẹ̀ ń tà ní ìgbà ó di tìké wa tí wa dìsípò ọlápù kan wà ọlápù méjì ọlápù mẹ́wàá kéṣà fún ràn án lọ́wọ́ ni ké fún ràn án lọ́wọ́ ó di ènìyàn èdè bíi kọ́ gbàmọ́nù ètò kó pé ènìyàn rẹ̀ wà ń ṣàlẹ̀ gbígbé yẹ 51 67 94 ó dé nìmọ̀ ó dìgbà ire. olówó láyé mọ mú jákè sí kan yìí ẹkú orí èjì ìdàgbọ́ fọ ibà gbogbo gbèdé